mo gbé corona ni o. ẹ ṣe wọ̀nyí ọmọdé wọ̀nyí ẹ dákun ẹ mọ̀ bínú ẹ̀rù sì ń bà mí ni o kí lẹ bẹ̀rẹ̀ náà àrùn corona bí ẹ ṣeun màá ṣàlàyé rẹ̀ fún yín lẹ́kùnrẹ́rẹ́ ṣé ẹ rí àrùn corona yìí ó jẹ́ àrùn fáírọ́ọ̀sì tó léwu púpọ̀ jọjọ a sì máa dojú ìjà kọ àwọn ẹ̀yà ara bíi ẹ̀dọ̀fóró fùkù àti ibi mímí ènìyàn ẹ dákun tó ti ń bọ̀ ní bí ọ̀pá mọ́. Kí lè wí àmì ok. ẹ ṣeun púpọ̀ ẹ ṣeun bẹ́ẹ̀ làbí ni o ara gbígbóná jọjọ àìlèmí dáadáa àti ikọ́ gbígbẹ bẹ́ẹ̀ ni o àwọn àmì àti àpẹẹrẹ àrùn burúkú yìí rèé o. ẹ ṣe wọ̀nyí ọmọ yìí orí yín ó kànkẹ́ ọpọlọ yóò sì ní dọ́bà ìbéèrè lálẹ́ béèrè o pé báwo la ṣe lè dènà àrùn burúkú tó léwu yìí àrùn kòrónà èmi náà ṣàlàyé fún yín ẹni sùúrù lọ sí ọ̀wọ́ mọ́ ẹ mọ́ bínú ọjà rẹ̀ ní àkọ́kọ́ a nílò láti rí i pé à ń fọ ọwọ́ wa dáadáa lóòrèkóòrè pẹ̀lú omi àti ọṣẹ ni o ká sì rí dájú wípé à ń fọ ní ó kéré jù ní ìṣẹ́jú àyá 20 lẹ́yìn eléyìí a nílò láti rí dájú wípé à ń yẹra fún ibi tí ọgọ́rùn ènìyàn bá wà ibi tí àkójọpọ̀ ènìyàn bá wà ẹ yẹra fún rubẹ̀ ní ẹlẹ́ẹ̀kẹta ẹ nílò láti rí dájú wípé ẹ yẹra fún ìbọ̀lọ́wọ́ ènìyàn mímọ́ afáragbára àtàwọn èèyàn àbí kẹ́ ẹ mọ́ bọ́ àwọn èèyàn lọ́wọ́ àti ẹ̀yin tẹ́ ẹ mọ́ ń gètè ẹ ṣọ́ra fún ètè jíjẹ nínú àsìkò yìí ètè jíjẹ yìí gan ó léwu ó lè káwọn ìbá wa kò jù bẹ́ẹ̀ lọ bá a ṣe lè dènà rẹ̀ nínú ẹsẹ̀ wọn. ẹ̀rọ tí ń balẹ̀ kí ẹ báyìí ní báyìí mo fẹ́ kẹ́ ẹ tẹ̀lé mi ká lọ sí ilé ìwẹ̀ tàbí kẹ́ ẹ tẹ̀lé mi ká lọ sí balùwẹ̀ tó bá ṣe òní kẹ́ ẹ pé kí n lọ ṣàpẹẹrẹ àti àpèjúwe bí a ṣe ń fọwọ́ wa láti dènà àrùn burúkú fáírọ́ọ̀sì kòrónà yìí ọ̀yá ẹ tẹ̀lé mi ká lọ ẹ máa ká lọ. ní báyìí èèyàn ọmọ mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún mi tàbí kẹ́ ẹ dárúkọ ìkan nínú àpẹẹrẹ tí ènìyàn máa ń ní tí ó bá ti kó àrùn kòrónà ẹ ṣàlàyé fún mi. Ikọ́ gbígbẹ. ẹ ṣeun ọpọlọ yín ò ní dọ́bà ẹ ṣeun gidi gan ni bẹ́ẹ̀ ni ikọ́ gbígbẹ jẹ́ ìkan lára àwọn àpẹẹrẹ tí ènìyàn máa ń rí tó bá ti kó àrùn kòrónà. Corona kini nkan si o ale ya yin oni corona Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Ọmọ Yorùbá lèmi o.